ti wà ń bí láti bí ijọ́ mélòó tá a ti ń ṣe kùkù kẹ̀kẹ́ ìgbàlejò so ibo ní gbogbo àhesọ wọ̀nyí ti máa wáyé pé a máa ga sọ́nà mẹ́ta àwọn àǹfààní wa ló ní dáadáa fúnra mi ni mo make arrangement pẹ̀lú ẹ àtàwọn ẹlòmíì náà so ẹ má jẹ́ ká máa mú àtàwọn mátàmọ́ táwọn àgbàlagbà jókòó sí. Alhamdulillah. Àwọn àfáà wọn rí bẹ́ẹ̀ nílé àbá mi ń fìdí pọ̀tẹ̀ àwọn àfáà wọn lọ́bẹ̀ ìbínú gbogbo wọn wá ṣe kíni wọn á ganu sí níjọ́ Friday wọn á ṣàdúrà àṣegbẹ́fẹ̀tì aṣọmọ jẹ́jẹ́ àwọn akẹ́yẹ kó ń bí àwọn kó lọ síbẹ̀ àwọn ti fẹ́ ṣe nìyẹn ibẹ̀ láti fẹ́ ṣe equipment tó máa fi perform ìlànà àwọn artist máa wà níbí báyìí èyí tí kí ló lóun jẹ́ bẹ́ẹ̀ sẹ́ẹ̀t kí lórúkọ tó kó súnmẹ́tì lẹ̀. Ọlọ́run dákun má kàn mí lábùkù. Ọlọ́run dákun má kàn mí lábùkù. Má gbọ́lá ẹ̀ kúrò lọ́wọ́ mi. Má gbọ́lá ẹ̀ kúrò lọ́wọ́ mi. Ẹ̀ka tí má ṣe mí lálùfáà tí ń ganu. Ọlọ́run má ṣe mí láfàá tí ń ganu. Ẹ rí i pé kiri ọlọ́pàá panilẹ́rìn lákọ̀ọ́kọ́ náà ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń láǹfààní láti wo ìkànnì yìí tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rèé tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì yìí dáàdì mọ́mì mo rọ̀ yín ìkànnì Lovers Arenas TV nìkan tí ẹ já sí yìí mo bẹ̀ yín ẹ bá mi subscribe sí ẹwẹ̀gbẹ́ rẹ̀ ń ẹ rí àmì aago kan níbẹ̀ táwọn olóyìnbá máa pè ní notification bell ẹ bá mi tẹ̀ yóò gbọ́ option mẹ́ta kan wá ètò ń bẹ lókè òun tí ṣe option A lí àti lí òun ni kẹ́ bá mi tẹ̀ tẹ́ bá ti tẹ̀ tán like fídíò tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí torí pé àárẹ̀rìn díẹ̀ a sì gbọ́ òótọ́ ọ̀rọ̀ díẹ̀ nínú ẹ̀ lákọ̀ọ́kọ́ náà ṣé ká sọ pé ohun tí K1 sọ ṣé ká sọ pé irọ́ ni ẹ kú fẹ́ pani lẹ́rìn torí pé ó ń pa ẹ̀mí fúnra mi gangan pàápàá ní pàtó ó ń pa mí lẹ́rìn nítorí pé ohun tí K1 sọ lójú ìwé tọ̀dọ̀ mi rò pé ó fi bá àwọn àáfàá kankan wí bí kò ṣe pé ó ń ṣe àlàyé ọ̀rọ̀ ọ̀tọ̀ náà wuyewuye pé K1 ó bá president wa sọ̀rọ̀ pé lọ́nà tí ò dá táwọn èèyàn kọ́kọ́ gbé káàkiri láti jọjọ́ ìmú tí wo àwọn fọ́nrán yìí káàkiri mọ́ pé kí lóhun tí K1 sọ tó dàbẹ́ ni pé ó tàwọn àáfàá ẹ̀ lára bí kò ṣe pé àwọn àáfàá màmá ganu síbi wọ́n fi ilé bàbá wọn lẹ̀ ní fìdí pọ́tẹ̀ gbogbo wa ganu lákọ̀ọ́kọ́ náà mi ò lẹ́tọ̀ọ́ láti bú ẹnikẹ́ni o mi ò bú ẹlẹ́sìn kankan mi ò bá àwọn àáfàá mi ò bú kankan lákọ̀ọ́kọ́ tá bá wo bàbá wa K1 olórin táwọn ní àwọn àáfàá yìí ń pè ní alágbe lákọ̀ọ́kọ́ ẹ̀yin àáfàá ẹ̀yin náà ti bùkù jù díẹ̀ ẹ ṣe máa pe irú èèyàn bẹ́ẹ̀ ní alágbe nípa ti sọ̀rọ̀ tí ò dáa sárákùnrin yìí arákùnrin yóò ní èrò láti sọ wípé òun fẹ́ bú yín bí kò ṣe pé ó ń sọ̀rọ̀ fún ẹnìkan ní lákọ̀ọ́kọ́ ó ń sọ̀rọ̀ fún ẹnìkan ẹni tó sì ń bá sọ̀rọ̀ yìí mi rò pé ó bọ́ síta láti kéde wípé ohun tí K1 ń sọ lélẹ́yìí lákọ̀ọ́kọ́ náà láti ẹ̀yìn ká bá ṣe lágbọ́rọ̀ tí K1 ń sọ títí dé ibẹ̀ yẹn ni ìgbà yẹn la tó lè ṣe ìdájọ́ ìyẹn ẹ̀yin aláàjì ẹ̀yin àfáà mo rọ̀ yín ni o mo bẹ̀ yín mi ò sọ pé bí mo wá takò yín rárá lóòótọ́ àwọn kan sọ wípé dáàdì wa K1 nìyẹn olórin wípé wọ́n ní ìgbéraga díẹ̀ kò sẹ́ni tí ń bẹ láyé tí ò ní àbàwọ́n ti tiẹ̀
kò ṣe kó bíyà mo wà lẹ́yìn wọn mi ò gbèsè yẹn nìkẹ́ni àmọ́ bó ṣe rí lójú ìwòye tọ̀dọ̀ mi àti pé bó bá ṣe rí náà lójú ìwòye tọ̀dọ̀ títí ẹ fi sínú kọ́mẹ̀ntì tó bá pọ̀ ohun tí mò ń sọ yìí kò dáa ẹ kàn fi sínú kọ́mẹ̀ntì ẹ má fi tàbùkùn bá ẹnikẹ́ni bó bá ṣe rí lójú ìwòye títí ní kí ẹ ṣe sọ nítorí pé lọ́rọ̀ yìí Ọba Solomon pàápàá sọ díẹ̀ ó sọ díẹ̀ nínú ọ̀rọ̀ yìí ẹ má bínú tó bá yẹ pé ìgbà kankan yín túwèé lẹ́ẹ̀kan sí ẹ gbéjókòó kẹ gbọ́ ohun tí Ọba Solomon fẹ́ sọ yìí ẹ gbọ́ dáadáa ẹ jókòó ọ̀tẹ̀ ló ń jẹ́ pé ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ń bẹ láyé tí ò lórúkọ ti tiẹ̀ Benjamin Olúwaṣẹ́gun Pamílẹ̀ Lucy lórúkọ mi máa fi ń lẹ̀ pẹ̀lú fọ́nrán èyí tí Ọba Solomon ń ṣe ìtorí pé ẹnu kọ́lẹ̀ ti gbọ́ kó má dàbẹ́ ni pé ẹ padà wá máa bú mi èmi kọ́ ni mo sọ Ọba Solomon nìkan sọ bí Ọba Solomon wá ṣe sọ gangan ẹ jẹ́ ká wá fi ọkàn àtújú òye títí wa ká fi gbé ní kíákíá ní kò pẹ́ kò pẹ́ ẹ jẹ́ ká gbọ́ ohun tí Ọba Solomon lóòótọ́ adẹ́rìpòṣónú ni Ọba Solomon jẹ́ àmọ́ bó ṣe jẹ́ adẹ́rìpòṣónú tó òtítọ́ ọ̀rọ̀ máa ń bẹ nínú ọ̀rọ̀ tó bá sọ ẹ̀yin àáfàá ẹ má gbọ́rọ̀ bínú ẹ má torí ẹ̀ sọ wípé ẹ fẹ́ pa torí pé mo gbọ́ táwọn àáfàá kan sọ wípé tí ò bá tètè wá bẹ̀ àwọn àáfàá yìí wípé àwọn máa pa ni ó ti wá ń. gbogbo tó bá ní agbára sí kó máa sáré káàkiri yóò parí láìpẹ́ yìí. Àmín. ọlọ́wọ́ lálà ṣe rẹ̀ àwọn àfáà ni wọ́n ń jánu bẹ́ẹ̀ni bá tẹ̀ wá gbé ọ tó sì wíwọ́n ló wí a word take apology I'm very sorry kò ní dáa fún ọ wọ́n bá ní òní nímọ̀ ó tó sì tẹ́ kú ni Amẹ́ríkà tí wọ́n ní kò sọ lọ́wọ́ wọ́n ti bọ́ lọ́wọ́ nísìn ọmọ tí wọ́n mú ti wà látọ̀dọ̀ Ọlọ́run ti wà ojú aburú tó rọ̀ Amẹ́ríkà yóò sọ sínú lẹ́yìn tọmọtọmọ. ẹ lọ farabalẹ̀ wà láì tẹ́ bá láàfà kú àfà àtọ́láyé àfà àtọ́láyé àṣefáàrí o àṣefáàrí àwọn kẹ́bí hàn àwọn tó ọmọ lọ́mọ àwọn tẹ́jọ́ pàdé ní ìgbàlẹ̀ lọ́mọ àwọn ọmọ bẹ̀ àwọn ọmọ jàlùkọ́ àárí lọ iná lásì kékàkiri mo ti jí látàárọ̀ ìtẹ́jílẹ̀ fi sú mo ti kọ́ ọmọ kéwú láàárọ̀ yìí. débi pé tẹ́lẹ̀ mi dé kí ló dé kí lájọ fà ẹ ti mọ̀ pé kéwọn pàápàá àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àti àwọn oníṣẹ̀ṣe gbogbo wọn ló bá ṣe lóòótọ́ ó lè ní ìgbéraga bàbá yìí lè ní ìgbéraga àmọ́ ìgbéraga tí bàbá yìí ní kò fi tako ẹnikẹ́ni èèyàn kì í wà láyé kó má làbá àwọn títí kí ni Ọba Solomon wí ní kíákíá ní kòpẹ́kòpẹ́ ó yá ẹ jẹ́ ká lọ gbọ́ ohun tó bàbá yìí sọ ó yá òun rèé. ẹ má ganu kó wà mọ́ ẹ má ganu mọ́ ẹ má ganu sì lè wà mọ́ o ẹ lọ wá ìṣẹ̀ṣe ẹ lọ wá ìṣẹ̀ṣe ẹ̀yin àfà. ó ní àràmàdà Olúpẹpẹ àjà kákáká lójú ogun lé Wàsíù Àyìndé Marshal K1 the ultimate. I really appreciate what you did. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lẹ́nu Ọba Solomon ọba àgbáyé. Ẹni ganu ẹ̀yin ganu gánà kó ẹ má ganu wá síbi òkú wá síbi kò mọ̀. Ẹ̀yin àfà ẹ lọ wá ìṣẹ̀ṣe. Ẹ̀yin pásítọ̀ ẹ lọ wá ìṣẹ̀ṣe. Ẹ̀yin aláwo ẹ lọ wá ìṣẹ̀ṣe. Ẹ jẹ́ kó mọ lòkùrò owó kó lọ lé. Ẹ má ganu gba owó wa tán. Ẹ má ganu gba owó wa lọ́wọ́ wa o. Ẹ lọ wá ṣẹ́ ẹ lọ wá ṣẹ̀ṣe ẹ lọ wá ṣẹ̀ṣe. Kìsà wà ló ran gbogbo oyin. Kẹ lọ fẹ́ yàwó mẹ́ta. Ẹ má gbé bùkátà yín wá sílé wa. Àfáà mi fẹ́yàwó mẹ́rin torí ti ṣe ganuganu kẹ́ẹ̀rá páìdànù èèyàn ló rán yín níṣẹ́ ni. tó bá wá débi ọmọ lókù ò ní jẹ́ kó ọmọ lókù sinmi owó kókun lè sùn dáadáa owó kásọ lè bo òkú owó kó kí ìdun má jẹ òkú owó kí ọrùn òkú má wọ̀ owó kí ìdun má jẹ òkú owó kí ìdun má jẹ òbò òkú
owó kí ìdun má jẹ èèyàn òkú. Ẹ wá gbé bùkátà ìyàwó yín mẹ́wàá tẹ́ fẹ́, ẹ wá gbélé ọmọ olókùú lórí káyàrá fọ́ ojú yín. Ọ̀rọ̀ tí arákùnrin yẹn jù jáde yẹn, ẹ lè wo bí ọ̀rọ̀ ìwọ̀sí, bọ̀ tó sí gbogbo wa níyè, ó sì wà níyè. Ọdọọdún làwọn àáfàá fi ń já ní àwọn ọmọ kéwú fi ń jáde nílé kéwú tó ń fi ṣe wòlímọ̀. Every year ni àwọn pastor fi ń jáde ní Bible school. Iṣẹ́ wo náà fẹ́ ṣe bí kò ṣe ṣe jìbìtì? Iṣẹ́ wo náà máa ṣe bí kò ṣe ṣe ganuganu? Mo ti ń bèrè o. Ọmọ lọ sí school, ọmọ lọ sí ilé kéwú. Èèyàn 100, èèyàn 1000 jáde nílé kéwú lọ́dún yìí. Èèyàn ní 1000 ó jáde ní Bible school lọ́dún yìí. Wọn ò kọ́ṣẹ́. Iṣẹ́ ọ̀nà máa ṣe. Iṣẹ́ ganuganu ni náà. Iṣẹ́ ganulostic. Iṣẹ́ ganulad. Iṣẹ́ ganuganu. Iṣẹ́ tọ́jú bọlé. Olí kò mọ fẹ́ ṣe kó mọ, wọ́n pe pastor méjì. Pastor 100 yọjú. Níbo ni ìyá Olí kò mọ fẹ́ gbàrówó mú lọ sílé? Olí kò mọ fẹ́ ṣe kó mọ, wọ́n pe àfáà méjì. Àfáà 30 yọjú. Níbo ni ìyá ẹ tó fẹ́ ṣe kó mọ, níbo ló ti fẹ́ rówó mú lọ lé? Èèyàn ló rán yín pé kẹ́ lọ fẹ́ ìyàwó 100 ni. Ẹ wá gbé bùkátà ìyàwó yín mẹ́wàá, ẹ wá gbélé ọmọ olókùú lórí. Ẹ ń gbélé Olí kò mọ lórí. Ìyá ọlọ́mọ rówó kó mọ gbà. Ọmọ olókùú rówó gbà, ẹgbà gbogbo wọ́n wá àwọn èèyàn tán. Ẹ wá ń ganú kiri. Ẹ máa ganú kù ni. Go and repent from your stupidity and mentality and tuberculosis mentality of Sophie of Sophioganularity. This is King Solomon of all nations, the only man that can talk truth to everybody and nothing will happen. If anything happen, anything will spoil. If anything spoil, there will not be solution. Your fourth generation will suffer for it. You are promoting nonsense in Africa. What is the meaning of Ilekeu? Ilekeu can be defined as a house that you want to go and teach another person language. After you get out, after you graduate from Ilekeu, what do you want to use it to do? To be doing the word of Ganu Ganu. What is the meaning of Bible school or Bible study or what do they call it? Bible school. Bible school can be defined as a place that you want to go and learn about another generation culture or old cargo culture. Where you learn the culture finish, what you want to use it to do is for Ganu Ganu. You cannot use it for anything, man. Bible school by Ilekeu cannot give you anything in Africa. It's a stupidity, man. Ẹnìkan tó rí Ilekeu lọ láyé, òun lẹni tó níṣẹ́ lápá tó wá kọ́ kéwú tó fi sọpọlọ tó fi ní ìmọ̀ kún ìmọ̀ ó tán. Ṣùgbọ́n ìwọ tó bá ti ń lọ sí Ilekeu pé now I want to become a far, I want to mo ń lọ sí Bible school, I want to become a pastor, ó lè ló máa jà, wọ́n máa ganu kiri ni. Torí kò sí iṣẹ́ tí àfáà fẹ́ ṣe tó fẹ́ tó ẹ. Mo gbọ́dọ̀ ti níṣẹ́ tó ń ṣe, mo ti sọ kíní fún yín nígbà kan, ó ti pẹ́ kí lecture yẹn. Àwọn tí ó máa ń sì jókòó ti iṣẹ́ àfáà ló máa gba iṣẹ́ ọwọ́ ẹ lọ́wọ́ ẹ. How? Iṣẹ́ pastor ló máa gba iṣẹ́ ọwọ́ ẹ lọ́wọ́ ẹ. How? Bóyá from example, bóyá iṣẹ́ bricklayer ló ń ṣe tẹ́lẹ̀. Now, ìgbà tó ń ṣiṣẹ́ bricklayer, ìgbà mi ò máa dáyàn méjì lóhùn léde, ìgbà mi ò máa dáyàn mẹ́ta lóhùn. Ṣùgbọ́n nísìn wo ti ń dá àwọn èèyàn 20 lóhùn léde, wo ti dá àwọn èèyàn 50 lóhùn léde, wo ti dá àwọn èèyàn 100 lóhùn léde. Kì í ṣèyàn ló máa sọ fún ẹ pé kó fi iṣẹ́ ọwọ́ ẹ sílẹ̀. Iṣẹ́ ọwọ́ ẹ yẹn
tó bá tó wá jẹ́ ẹni torí ẹ pé wo lè build ẹ kó máa gba another problem, kó máa gba another profit níbẹ̀ kí wọ́n má fúnra ẹ lọ, wo lè create ẹ fáwọn ènìyàn kó máa gba salary níbẹ̀, kó máa gbowó níbẹ̀, kó dàbí kó máa gbaṣẹ́ fún àwọn ọmọ ìyẹn o tún lè create ẹ. Ṣùgbọ́n náà o dá èèyàn méjì lóhùn léde, èèyàn méjì ò yà sílé ẹnìkan péré kan wá kan lẹ̀kùn ẹ wo ní àfáà ni ẹ, kí ló fẹ́ máa ṣe? Ganuganu ni, kò síṣẹ́ míì tó fẹ́ máa ṣe ju ganuganu. Nǹkan tí arákùnrin yẹn sọ yẹn mo rò ó ju bẹ́ẹ̀ sí gbogbo àgbáyé ṣe rò lọ. Wọ́n wá ganu sílé, wọ́n rí lé bàbá wọn lọ bẹ̀, wọ́n rí lé ìyá wọn lọ síbẹ̀, wọ́n wá ganu sílé. Ṣé ò ganu ni? Answer me. Ẹ ganu àbí ẹ ganu? Are you ganu or you not ganu? Kí ló fà tẹ́ fi ganu? Kì í ṣẹjọ́ ẹ̀yin náà. Sápá ló jẹ́ kẹ́ ganu. Torí ẹ̀kọ́ tó ń gbélé yín lọ́wọ́, ẹ̀kọ́ orí bú ni. Ẹ̀kọ́ tó máa ń sọ èèyàn dolóṣì. Ẹ̀kọ́ tó máa ń sọ ọmọ kékeré darúgbó ọ̀sán gangan. Ọmọ 25 years, awéláwà ní òfò sórí. Wọ́n máa ṣe àfáà nam, àfáà nam, àfáà nam. Láì níṣẹ́ lápá, kò ní 500,000 second. Ó dẹ̀ kóyàwó mẹ́ta jọ. Ó fẹ́ gbé bùkátà ìgbésí ayé ẹ̀, ó fẹ́ gbé lórí ọmọ olókù, ó fẹ́ gbé lórí àwọn tó ń ṣèkó mọ́. Àwa la fẹ́ máa bá bọ́yàwó yín àtàwọn ọmọ yín kí sàpànà pa yín dànù. Go and repent from your stupidity and mentality of ganulistic. Ọba àgbáyé ló ń sọ̀rọ̀. Okay? Ẹ̀kọ́ tó ń kọ́ yín, ẹ̀kọ́ rádaràda ni. Ìyàwó mẹ́ lọ́lọ́run sọ. Ṣùgbọ́n mẹ́ tọ́lọ́run sọ yẹn, Ọlọ́run ò pèsè nǹkan tó máa fi bọ́ ìyàwó mẹ́ fún ẹ o. Wọn ò kọ́ ẹ bó ṣe máa rí owó tó máa fi bọ́ ìyàwó mẹ́ yẹn. Ìyàwó mẹ́ lọ́lọ́run sọ. Àṣàfà mo gbọ́dọ̀ fẹ́ ìyàwó 100. Owó tó dẹ̀ fẹ́ fi bọ́ òní. Káyàrá san páẹ́dà. Wà wá gbé bùkátà ìyàwó àtọmọ ẹ, wà wá gbé lórí ọmọ olókù, wà gbé lórí ẹni tó fẹ́ lọ ṣèkó mọ, ẹni jẹ́ kán rówó gbà. Ẹ ń fi èdè elédè fi ń gbá àwọn ènìyàn kiri. Ẹ ń ganu kiri, ẹ ń ganu láàrítì kiri. Go and stop it. Àwọn pásítọ̀ kódẹ̀dì làwọn fi ń ganu tiwọn. Àwọn máa ń fi wàásù wá pa ẹ́ mọ́ lé ní. Tó bá ti fi wàásù ganu sí ẹ tó fi wọ́s tó ti mú sí ẹ lórí, gba Jésù ní Olúwa tó lùgbàlà, gba Jésù ní Olúwa tó lùgbàlà, gba Jésù ní Olúwa tó lùgbàlà. Tó bá ti lè rí ẹ wọnú ṣọ́ọ̀ṣì, wọ́n wá sọ fún ẹ wípé tó ìwọ tó bá mọ̀ pé ó fẹ́ wọ̀ ìjọba àrùn kó máa sùn ìdá mẹ́wàá ẹ déédéé, kó dẹ̀ máa wá ṣọ́ọ̀ṣì déédéé. Wọ́n mọ̀ pé o ò lè wá sí ṣọ́ọ̀ṣì kó má dáwó. O ò lè wá ṣọ́ọ̀ṣì kó má sùn ìdá mẹ́wàá. Tí pásítọ̀ bá wá ẹ wá sílé tí ò bá rí ẹ ní ṣọ́ọ̀ṣì wípé arákùnrin kí ló tí ò wá sí ṣọ́ọ̀ṣì, kì í ṣe torí pé ó láìkì ẹ, torí ti owó ẹ tó fẹ́ gbà lọ́wọ́ ẹ ló fà tó fi wá béèrè ẹ wípé arábìnrin kí ló ṣẹlẹ̀, a ò rí ẹ ní ṣọ́ọ̀ṣì látijọ́ yìí kíníkan torí owó tó fẹ́ gbà lọ́wọ́ ẹ ni, kì í ṣe pé ó nífẹ̀ẹ́, is a businessman. Go and work. Ẹ ń sọ̀rọ̀ bùlábà, gbogbo àwọn ọmọ Yorùbá náà yá jáde, arákùnrin yẹn ò ní respect, ó sọ̀rọ̀ sí èèyàn ní how. Ó mọ ni ẹni tó bá ya wèrè nínú ẹni tó bá kálá ayé òun láyé máa ń kẹ́. Ọba àgbáyé ẹni tó bá kálá ayé òun láyé máa ń kẹ́. Ẹni tó bá pọ́n ayé lé òun láyé máa ń pò mọ́ ẹrọ̀fọ̀. Ká nígbà tí ẹni bá àwọn àfáà yìí sọ̀rọ̀ 100 years ago, ayé Áfíríkà ò ní rí báyìí, especially àwa ọmọ Yorùbá. Now ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ láti jẹ́ta bí àtàná, ẹ rí bọ́n ṣe jáde káwọn àfáàyàn bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ṣépè. Ìpè agbára tí ẹ ní tí ẹ lè fi mú ganuganu ayé yín kúrò. Ẹ jẹ́ ká máa wò ó máa kú lọ́jọ́ mẹ́ta yìí, ó máa lulẹ̀ lọ́jọ́ mẹ́ta yìí, ó máa sápálá. Tẹ́ bá lágbára kí ló tẹ́ ẹ lè mú agbára yẹn kẹ́ fi mú ganuganu kúrò nígbésí ayé yín, kẹ́ má ṣe ganuganu mọ́. Tẹ́ lọ ń ganu sí ọmọ olókùn lọ́rùn, tẹ́ lọ ń ganu sí oníkòmọ lọ́rùn. Agbára rádaràda tí ẹ ní tí ẹ ò lò fún ara yín, tẹ́ sọ pé èèyàn kan máa kú, èèyàn kan máa ṣe gbá, èèyàn kan máa ṣàwo. Níbo ló wà nínú ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ gbé dání wípé téèyàn kan bá ṣẹ̀yìn wípé àfi dandan kó kú? Ẹ lè fi wàásù pẹ̀lẹ́ kẹ́ fi yí ẹnìyẹn lọ́kàn padà. Àpẹẹrẹ wípé iṣẹ́ ganuganu lẹ́lẹ́kọ́ nílé kéwú nìyẹn. Ọba àgbáyé ló sọ̀rọ̀. Ẹ mọ̀ pé péjọ mẹ́ta mi ò kí n bá yín sọ̀rọ̀, mi ò fẹ́ máa ta sí yín. Torí pé kí ni? Mo rí wípé rádaràda lẹ gbé dání ní Áfíríkà.
rédèrèdè játijàti lẹ́gbẹ́ dání. O níṣẹ́ lápá, o kàwé, o kọ́ṣẹ́, o sọ pé o lọ sí ilé kéwú. O níṣẹ́ lápá, o kàwé, o kọ́ṣẹ́, o sọ pé ìwọ pásítọ̀. Kí ló fẹ́ máa ṣe? Jìbìtì ló máa ṣe. Iṣẹ́ ìránṣẹ́ ló máa gba iṣẹ́ ọwọ́ ẹ lọ́wọ́ ẹ. Kì í ṣe pé kó má níṣẹ́ lápá tẹ́lẹ̀ kó wá sọ pé ìwọ pásítọ̀. Jìbìtì ló fẹ́ lọ ṣe, kò sí kan mìíràn tó fẹ́ lọ ṣe. Gbogbo Nàìjíríà ló mọ̀ pé àmì kábókábó máa. Mo ń ṣe wòlíì, mo dẹ̀ ṣe kábókábó. I have a big church. Mo dẹ̀ ṣe kábókábó pẹ̀lú ẹ̀. 5,000 máa pálí di. So internet ló gba iṣẹ́ kábókábó lọ́wọ́ mi. Àwọn ọmọ mi lórí internet yìí ló sọ fún mi pé Ọba Solomon má ṣe kábókábó mọ́. 5,000 tó máa owó èdè ẹ̀yẹn àwọn máa fún ẹ. Ẹ̀yin tẹ́ bá wà ní Facebook nígbà yẹn ẹ rántí. Mi ò rán anybody. Irú àwa yìí nísìn láì pè wá síbì kan o ò lè rí wa níbì kankan. O ò lè kàn ṣàdédé rí Ọba Solomon lẹ́niwìẹ̀. Anywhere tó bá ti rí mi wọ́n invite mi ni. Kó tó lè rí mi invite gan ekun mọ́ ọ̀tún abọ́sítọ̀ tún. Eléyìí ò ní ṣe pé you need to keep your personality. Tó o bá lówó ó yẹ kó ní ẹran létí náà. Tó o bá ní owó ó yẹ kó ní ọpọlọ. Àwọn ọmọ gbọ́mọ wá, àwọn ọmọ gbọ́mọ ìyà. Hello sir, ẹ jọ̀ọ́ o, àwa ni kẹgbẹ́ wá sí fún o. Hello sir, àwa ni ká kírun sára òkú lára o. Hello sir, àwa ni ká bá yín wẹ òkú o. Hello sir, are you babolity? Are you devolity? Lack of non-personality according to the parameter of ganolity. Nǹkan tẹ́ ń ṣe yẹn kì í ṣẹjọ́ yín. Nǹkan tó fà tẹ́ fi ń ṣe ebi ni. So ẹ má yẹ kí anybody máa parọ́ tàn ẹ mọ́. So wípé tó bá ti kọ́ kéwú o gbọ́dọ̀ jẹ́ àfáà. Tó bá ti lọ sí Bible school o gbọ́dọ̀ jẹ́ pastor. O lè náà kọ́ yín yẹn, jìbìtì náà kọ́ yín. Ẹ ò lè níyì, ẹ máa jẹ́ àfáà ẹ ò ní níyì, ẹ máa jẹ́ pastor ẹ ò ní níyì. Torí pé kí ni? Ibi tí ẹ bá ti lè ganu sí, ibẹ̀ lẹ fẹ́ máa fi fìdí ara yín. Ẹ máa retí ní kẹ́nìkan bímọ nínú mọ́sálásí. Tó bá ti gbọ́ pé lágbájá bímọ báyìí o, wàhálà ṣẹlẹ̀. Wọ́n máa tún gbà lọ́la, ọpọlọ wọlá lè fi gbowó lọ́wọ́ wọn níbẹ̀ táwọn àfáà máa pín. Ọpọlọ wọlá lè fi gbowó lọ́wọ́ wọn níbẹ̀ táwọn pásítọ̀ máa pín. Kí ló ṣẹlẹ̀? Ẹ ti sọ̀rọ̀ ayé di gbéwìrì. They call that one low key gbéwìrì. Underground gbéwìrì. Low key gbéwìrì. Underground. Mo ti sọ̀rọ̀ kan fún àwọn èèyàn lánàá. Mo ní ẹ̀yin ènìyàn wọ̀nyí. Mo ní tẹ́ bá ti fẹ́ sọmọ lórúkọ. Ta ló gbé mentality yẹn sí yín lórí gan pé àfáà ni kó máa sọmọ lórúkọ? Ta ló gbé mentality yẹn sí yín lórí wípé àfáà ni pastor ni kó máa sọmọ lórúkọ? Mo ní ẹni tí ò bá ti lè fi ayé ẹ̀ tọrọ, tí ò bá ti lè fi ayé ẹ̀ tọrọ fún ọmọ tó bí yẹn, má gbà kó wá sọmọ ẹ lórúkọ. Àfáà tó wá sọmọ ẹ lórúkọ yẹn só lè gbàdúrà kí ayé ọmọ ẹ rí bí tàfáà yẹn. Pastor tó wá sọmọ ẹ lórúkọ yẹn ṣé o lè gba àdúrà kí ayé ọmọ ẹ rí bí ti pastor tó wá ganu sí bí ìsọ̀rọ̀ lórúkọ ẹ. Ẹ wá èèyàn pàtàkì kan ládùúgbò kó wá sọmọ yín lórúkọ, kì í ṣe dandan kó jẹ́ pé àfáà àbí pastor ló wá sọmọ yín lórúkọ. Ẹni tí ò bá ti lè fi ọlá ẹ̀ tọrọ fún ọmọ ẹ, má jẹ́ kó sọmọ ẹ lórúkọ, ó máa kórí burúkú ra ọmọ yẹn. Understand me? According to the parameter of molality of calamity. You are promoting stupidity in Africa, man. Ẹlòmíì tó bá ti lè ṣe wòlíì mọ́ báyìí, ó believe wípé ayé òun ti dá. Ayé ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí bàjẹ́ ni. Tí o bá ti níṣẹ́ lọ́wọ́. Torí o máa jalè, o máa ṣe jìbìtì. Ibi tó wọ́n pè ẹ́ sí wà fẹ́ lọ síbẹ̀. Tàbí kò yé yín. So ẹ̀yin tẹ́ ń dálé kéwú sílẹ̀ ní Áfíríkà, mo bẹ̀ yín ni. Tẹ́ bá ti kọ́lé kéwú yín, ẹ mú káfíńtà kan sẹ́gbẹ̀ẹ́. Tó bá ti ń kọ́ kéwú, kó máa kọ́ káfíńtà. Tó bá ti kọ́ kéwú, kó máa kọ́ mechanic. Kó bá ti kọ́ kéwú, kó máa kọ́ tailor. Ṣùgbọ́n kéèyàn waste bóyá ọdún 5 ọdún 7 kó máa fi kọ́ kéwú láì níṣẹ́ pálápá. After tó bá jáde lé kéwú olè ló máa wá jà. Tẹ́ bá ti ń kọ́ Bible school yín, bọ́n bá ṣe ń kúrò ní Bible school, kó máa kọ́ mechanic.
tó bá ti láti Bible school to mechanic, from Bible school to tailor to so you people use your brain, man. Mo ya àwọn ènìyàn tó wà níta. Jagaban invite mi sí Aso Rock yẹn, kẹ́ invite àwọn àfáà wa àti àwọn pastor yẹn, kẹ́ wá wòye pastor tí a ní, ẹ jẹ́ ká wòye pastor tí a ní Nàìjíríà, òye àfáà tó wà ní Nàìjíríà àti òye àwọn workers tó wà ní Nàìjíríà, ká mọ̀ lè tó máa pọ̀ jù. Tinubu Jagaban invite àwọn pastor, gbogbo pastor tí náà wà ní Nàìjíríà yìí, kẹ́ invite ẹ̀ sí Aso Rock, kẹ́ invite pastor sí Aso Rock, kẹ́ invite aláwo sí Aso Rock, kẹ́ wá invite àwọn tó jẹ́ òṣìṣẹ́ ìjọba sí Aso Rock, kẹ́ wẹ́ tó máa pọ̀ jù. Now nígbà tí a fẹ́ sọ ìran fún èèyàn 10, pastor 50 wà nílẹ̀. A fẹ́ sọ vision fún èèyàn 10, pastor 50 wà nílẹ̀. Okay, kí lẹ mọ̀ pé àwọn 50 yẹn máa sọ fún àwọn 10 yẹn? Oníkánú kan fẹ́ máa jà pé kí wọ́n lè gba ti tòun ni, bọ́n ṣe máa pín àwọn 10 yẹn mọ́wọ́ ni. Pastor ti ju àwọn tó wà láàrin ìlú lọ, àfáà ti ju àwọn tó wà láàrin ìlú lọ. Kí lẹ ń fà? Okay, so ìtanijí pàtàkì òun ni K1 The Ultimate sọ fún yín yẹn. Ó ti pẹ́ tẹ́ ti máa ganu bọ̀ tó ń wò yín, ó ti pẹ́ tẹ́ ti ń ganu ó ń wò yín, ó wò pé ẹ máa kó sí háàpù mi, ẹ máa kó sọ́wọ́ mi lọ́jọ́ kan. Ọlọ́run wa mú yín wá níjọ́ tí mọ́mí ẹ kú. Ó ti sọ yín dáadáa, ẹ̀yin tẹ́ ń dá mánì ẹlẹ́bi kó tún di pé èèyàn sọ̀rọ̀, ó máa ní nǹkan tó ti rí, ó ti sọ yín dáadáa. Ó wò pé báwo lòun ṣe lè dé pẹ̀lú àwọn arábí, báwo lòun ṣe lè ṣe wáàsí fún wọn. Ó ti máa ń gba máìkì lọ́wọ́ yín ti pẹ́, tẹ́ bá ti fẹ́ ṣe wáàsí ẹ má ṣe wáàsí owó àwa àlówó tá fẹ́ fún yín. Ó ti ń sọ yín, ó wá wò pé wẹ́n ìyá mi dẹ̀ ti kú báyìí. Okay, ikọ́ tó máa ṣẹlẹ̀ nísìnyí wípé ìwọ wá jẹ́ kí mi máa bá ẹ sọ̀rọ̀, jẹ́ kí mi ṣe bí bájọ́ àti fíìmù. Sórí àwọn àfáà yẹn, wọ́n rí ilé bàbá mi nílẹ̀, wọ́n lọ síbẹ̀. Wọ́n rí ilé ìyá mi nílẹ̀, wọ́n lọ síbẹ̀. Ibi ọ̀dọ̀ mi níbí ni wọ́n á gan. Ó yẹ kẹ́ máa pàtó fún Wàsíù ni. Ẹ gbórin tí àwọn àlórí wọ́n ní ó gbórin tí Saheed Òṣùpá kọ ni. Òtítọ́ ọ̀rọ̀ kóró, òtítọ́ ọ̀rọ̀ kóró kí tètè wẹ̀ dá létí. Òtítọ́ ọ̀rọ̀ kóró, òtítọ́ ọ̀rọ̀ kóró kí tètè wẹ̀ dá létí. Ẹni àwí fún ọbàjọ́ gbọ́, ọbàjọ́ gbà. Ẹni àwí fún ọbàjọ́ gbọ́, ọbàjọ́ gbà. Òtítọ́ ọ̀rọ̀ kóró, òtítọ́ ọ̀rọ̀ kóró kí tètè wẹ̀ dá létí. Àníkẹ́yẹ máa ganu kiri ibi olókù mọ́. Àníkẹ́yẹ máa ganu ibi olókù mọ́. Ẹ sọ pé ẹ gbọ́ wò ẹ tẹ̀tù ká gidi borí. Tójú yín bá jà kẹ̀dẹ̀tù jáwọ́ nínú ganu. Ìwáàsí pàtàkì ló ṣe fún yẹn, má ganu wa mọ́. Kì í ṣe torí ti ọ̀dọ́ ẹ̀, kì í ṣe torí pé bóyá ó lówó lọ́wọ́, ó rí wípé bẹ́ẹ̀ ṣe máa ń ganu kiri nìyẹn. Okay, ẹ ra máa ganu. Ẹ̀yin tẹ̀dẹ̀ fọ́ǹbù, ó ti bú àfáà, ó máa kú láìpẹ́, ó máa ṣe gbá. Ẹ fi agbára yín yẹn, ẹ fi yọra yín nínú ẹgbẹ́ ganuganu rán. Ẹ fi agbára yín yẹn, ẹ fi pe àwọn àfáà yín, kẹ́ pè wọ́n sí àkíyèsí wípé ẹ wá. Ganuganu tí ẹ ń ṣe kì í ṣẹjọ́ yín. Ọ̀nà wo la lè gbà ràn yín lọ́wọ́? Ṣé káfíńtà ló fẹ́ lọ kọ́ ni tàbí télọ̀? Kẹ́ fi agbára yẹn, kẹ́ fi pe àwọn àfáà yẹn sí àfiyèsí. Kẹ́ fi bójẹ́ wọ́n mílíọ̀nù lẹ fẹ́ fún wọn, bóyá ẹ fẹ́ kọ́ wọn níṣẹ́ ni. Ẹ máa pa èèyàn máa ṣe gbá. Tó bá kú kí lè rè yín? Gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo wípé ó máa kó máa ṣe gbá yẹn. Ayé tòun ti jẹ, tẹ́ bá jẹ́ háàfù ẹ̀, kẹ́ tó kú ẹ máa yọ̀. Ó ti jayé. Ẹ̀yin ní kẹ́ gbàdúrà fẹ́lẹ́ dá yín. Gbogbo agbára tẹ́ fẹ́ fi pa yẹn, ẹ lo agbára yẹn fún ara yín. Káyé yín lè nítumọ̀. Ẹ má kó bùkátà ìyàwó 10 yín, ẹ má kó lé àwọn ọmọ lókù mọ́. Ẹ má kó bùkátà àwọn ìyàwó 100 tẹ́ ń fẹ́ jọ.
ẹ má kó lé àwọn tó fẹ́ sìnkú mọ́ nǹkan tí wọ́n sọ fún yín nìyẹn, kẹ́ má máa ganu kiri mọ́. Understand? Ẹ lè pa anybody. Òtítọ́ ọ̀rọ̀ náà sọ fún yín. Ẹ ní ìdí irú èèyàn bẹ́ẹ̀ yẹn ní Áfíríkà tó wọ́n máa já yín tán wípé ẹ ra máa ganu sẹ́ẹ̀, ẹ ti lè ganu jù, ẹ kàn wá ganu síbí. So ká ní pé ẹ mọ nǹkan tí ẹ ń ṣe ni, kì í ṣàkókò ìjà lẹ́wà yìí, àkókò wọ́n ní à ń ganu. Ẹ mọ̀ wípé adánilóró fagbára kọ́ni ni. Tí láìlọ́ọ̀dù ẹ tí ò bá sí ẹ sì bá sì bo, o lè má rántí pé kó kọ́lé kó tó kú náà. Tí láìlọ́ọ̀dù ẹ tó bá tẹ́ ẹ lọ́rùn dáadáa, tó bá ń pọ́n ẹ tó pọ́n ẹ lé, tó múnú ẹ dùn all the time, o lè má kọ́lé, but ọ̀rọ̀ tó sọ yẹn má rí bí nǹkan burúkú, ẹ rí bí pé challenge wípé tí Wàsíù bá máa tún nìkan ṣe ní Nàìjíríà yìí, the way tí ma fi build ara mi, invitation letter tó máa gbé síwájú mi ó máa gùn tó báyìí. Nǹkan tẹ́ fẹ́ lọ ṣiṣẹ́ lé nìyẹn, wípé báwo lẹ ṣe lè ṣe ara yín, báwo lẹ ṣe lè ṣe ara yín tó jẹ́ wípé ẹ̀yin fúnra yín ẹ̀ ní máa ganu kiri. Báwo lẹ ṣe lè ṣe ara yín tó jẹ́ wípé ẹ̀yin tí ẹ ò ganu, àwọn tó ń ganu ẹ̀ tí wọ́n ní máa bà yín lójú jẹ́, torí ẹ̀yin tí ẹ ò ganu náà, torí pé ẹ ti ní ni o, tó bá yẹ pé ẹ̀ ní ẹ máa ganu ni o. Ẹni tó bá ní aganu o, kò sí solution fún o, ẹ ṣe bẹ̀rẹ̀ sí ganu ni o. So gbogbo nǹkan tí ẹ lè ṣe nísìn òun ni wípé àwọn àfáà tó ń ganu kiri yẹn, ọ̀nà tẹ́ lè gbà ràn wọ́n lọ́wọ́, tẹ́ lè gbà sponsor wọn, tẹ́ lè gbà promote wọn tí wọn ò ní máa ganu mọ́, òun ni kẹ́ ló gbogbo agbára tẹ́ fẹ́ pa èèyàn, tẹ́ fẹ́ fi sọ wípé ó máa wálẹ̀, ẹ máa kàlùkù ràn lé lórí, ayé ẹ máa bàjẹ́, ẹ lọ lo agbára yẹn kẹ́ fi tún ayé yín ṣe, kẹ́ máa ganu kiri mọ́. Ọba àgbáyé ló ń sọ̀rọ̀ o. Okay? Àwọn eléyìí ò kí ń wojú anybody tí bá fẹ́ sọ̀rọ̀ o. Mi ò ràn anybody o. Tí bá ti sọ ẹsẹ̀ fẹ́ nu yín o, ẹsẹ̀ kan tó bá wù yín o. Reality lè mi wá sọ láyé. Ẹ ń gbọ́ mi? Arákùnrin yẹn ò sẹ́ gbogbo everybody, kò sẹ́ Nàìjíríà o, kò sẹ́ àwọn àfáà o. Ó pass letter fún pastor, àfáà, babaláwo. Letter ni. Ìwọ babaláwo tí ò bá tún jókòó, tó bá lọ jókòó wà tẹ́, wà máa ganu kiri. Ìwọ àfáà tí iṣẹ́ àfáà ò bá tí tó jókòó tì, tó bá jókòó tì, wò máa tẹ́, wà máa ganu kiri. Ìwọ pastor tí iṣẹ́ pastor ẹ tí ò tí dúró, tí ò tí stand, tó lọ jókòó tì, wò máa tẹ́. Nǹkan tó sọ fún yín nìyẹn, pé ẹ máa ganu kiri. Ẹni kó tọrọ apology, ó lóun ò lè tọrọ. Kò sáyè láti tọrọ apology, because ìdí tí ò ní fi tọrọ ni wípé ṣé wọ́n ganu àbí wọ́n ganu, tí ẹ ganu lọ́bẹ̀ àbí ẹ ganu lọ́bẹ̀. Àwọn kan ti ganu lọ́bẹ̀, ó lè má jẹ́ gbogbo yín ló ganu lọ́bẹ̀, but ìbá ẹ̀yin tí ẹ ganu lọ́bẹ̀ yẹn, reality ló sọ ní ẹ ganu wá, ṣé ẹ ganu lọ́bẹ̀, ẹ ti ganu lọ́bẹ̀. Now kí la máa wá ṣe tí àwọn ní fi máa ganu kiri mọ́ ló kàn báyìí. Kò lè tọrọ apologize kankan, ó wà ẹ̀sùn fún yín ni, ó ṣe wáàsí fún yín ni. Tẹ́yìn àfáà náà tẹ́ bá ń ṣe wáàsí fáwọn ènìyàn, ìbúbú máa jáde níbẹ̀, ọ̀rọ̀ àlùfàṣà máa jáde níbẹ̀. Ṣé fẹ́ lọ máa tọrọ apology lọ́wọ́ wọn ni? No, lọ́wọ́ àwọn èèyàn tẹ́yìn bá ń ṣe wáàsí, ọ̀rọ̀ tó ní ẹgún tó máa gún èèyàn gbọ́dọ̀ wà níbẹ̀. Ẹgún yẹn gangan ló máa jẹ́ kí èèyàn ronú padà. Òtítọ́ ọ̀rọ̀ ó máa korò létí ọmọ aráyé ni. Èwo lélẹ́yìí? Ṣé kérésì kò sí kinní lórí ẹ̀? Ṣé dátà wà lórí ẹ̀? Òtítọ́ ọ̀rọ̀ ó máa ń korò ni. Wọ́n ní bọ́ ìmọ̀ ìyá méjì bá wọlé, tó bá jọ rẹ́rìn jáde, wọ́n lọ tanra wọn ni. Bọ́ ọmọ ìyá méjì bá wọnú ilé, tó bá jọ sọ̀rọ̀ síra wọn, tí wọ́n lejú jáde, wọ́n lọ bára wọn sòótọ́ ọ̀rọ̀ ni. Nǹkan tó ṣe fún yín yẹn, nǹkan tó sọ fún yín yẹn, lóòótọ́ ẹ lè máa wò pé èèyàn burúkú ni lénìí. Bọ̀ lọ́la tẹ́ bá ṣiṣẹ́ lé ọ̀rọ̀ yẹn wípé látòní lọ àwa náà ò ní ganu mọ́. Àwa náà máa pera wa sáfiyèsí. Tá bá débi oníkómọ níkómọ, tá bá ti gbowó lẹ́ẹ̀kan, ká jẹ́ kí ká ṣe wáàsí ọ̀rọ̀ Ọlọ́run fún àwọn ènìyàn. Tá bá débi òkú olóku, ká gbowó ẹ̀kan péré, ká ṣe wáàsí fún àwọn ènìyàn, ọ̀rọ̀ gidi táwọn èèyàn fẹ́ gbọ́. Látòní lọ àwa gan àní máa ganu kiri mọ́, ẹ máa rí páyé yín máa yí padà. Àwọn àṣà kan dẹ̀ wà
tẹ́ máa ń kọ́ nínú ẹ̀sìn tó lè báyé yín jẹ́ mẹ́ lọ́lọ́run wí mẹ́ tọ́lọ́run wí yẹn sí àwọn tí ò níṣẹ́ lápá ló fẹ́ fẹ́yàwó mẹ́ sí àfáà tí ò níṣẹ́ lápá ló fẹ́ fẹ́yàwó mẹ́ mo béèrè ní o ṣé àwọn àfáà tó níṣẹ́ yẹn lápá yẹn ló máa fẹ́yàwó mẹ́ àbí àwọn tó níṣẹ́ lápá kàbó máa fẹ́yàwó mẹ́ wàá wá fi mẹ́ yẹn wàá máa fi gbé bùkátà ẹ̀ lé àwọn ọmọ olókùú lórí àtàwọn ọmọ tó fẹ́ ṣe súná tó bá máa fẹ́ mẹ́ ẹ rí wípé o ní agbára ẹ̀ láti fẹ́ tó bá máa bímọ àgbáyé ẹ rí wípé o ní agbára ẹ̀ láti tọ́ wọn má torí pé Al-Qur'an sọ pé mẹ́ láì fún ẹ lówó láì fún ẹ lóúnjẹ tó máa fi bọ kó ọ̀nà wa lọ kó ìyàwó jọ ebi á lù ẹ́ pa ebi á lu àwọ àtọ ọmọ ẹ pa ọmọ ẹ máa dọmọ lọ́mọ ìyàwó ẹ máa dáya láya tẹ bá ti ń ṣe ẹ̀sìn ẹ fi ọpọlọ sí ok a ò wá síbí láti wá bú anybody a ò wá síbí láti wá gan ènìyàn a wá síbí láti wá pe ara wa sí àfiyèsí ọ̀rọ̀ yìí náà kan èmi ọba Solomoni má ganu kiri mọ́ ó kàn mí torí pásítọ̀ lèmi babaláwo lèmi àfáà lèmi oníṣègùn lèmi kò sí lè tí mi ò kì í sí so èmi gan ganu lọ síbi kan lọ́jọ́ mẹ́ta yìí bọ̀ mo lọ náwó ń bẹ̀ ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò yọ anybody sílẹ̀ ìwọ tó bá ti jẹ́ àfáà pásítọ̀ wòlíì babaláwo ọ̀rọ̀ yìí bá wa wí gan ẹ má ganu kiri mọ́ ènìyàn kú ládùúgbò ẹ̀tọ́ ẹ̀ gẹ́gẹ́ bí aládùúgbò lọ síbẹ̀ ẹ káàbọ̀ sà ẹ pẹ̀lẹ́ ẹ kú ti yá yín kó padà sílé tó bá jẹ́ pé ìwọ náà fẹ́ kó wá ṣe prógráàmù yẹn wọ́n máa wá pè ẹ́ nílé pé ẹ ló sà dáàdì wa ní ká pè yín wá pé ẹ̀yin ni kó wá bá wa wẹ òkú wọ́n ní ẹ̀yin ni kó wá bá wa ṣe ìwáàsí o ṣùgbọ́n kó wá jókòó síbẹ̀ kó wá máa ganu síbẹ̀ kó máa dóde sẹ̀mó kó máa dóde àmàlà kó máa dóde ẹ̀bà wọ́n sì máa la abọ́mọ ẹ lórí nǹkan tó ń tra àti sọ fún ẹ nìyẹn ìwọ gẹ́gẹ́ bí pásítọ̀ tí èèyàn kan bá kú ládùúgbò àbí èèyàn kan bímọ ládùúgbò débẹ̀ ẹ pẹ̀lẹ́ o ẹ kú ayọ̀ ọmọ o sí àlàáfíà ni o ẹ pẹ̀lẹ́ mo kàn ní kí wá kéyìn ni o padà sílé ẹ kì í ṣe kó wá lọ máa béèrè wípé ẹjọ́ sáwa ni kó wá sọ lórúkọ ẹjọ́ sẹ́tínẹ́ni tó fẹ́ sọ lórúkọ ẹjọ́ sẹ́tínẹ́ni tó máa wá sí báyìí ṣe MC ẹjọ́ èmi ní kẹ́ gbé wàásù fún o ẹjọ́ èmi ní kó ṣe gbá o orí ibú tó kò sí. irúfẹ́ àwa ẹni sì ká wá dé ṣọ́ọ̀ṣì kan ká wá máa béèrè pé ẹjọ́ ẹ gbé wàásù fún mi o irú èmi kí tó kó nílé mi màá mọ̀ ọ̀kan tí wọ́n á ṣe ní ṣọ́ọ̀ṣì ẹ̀ ẹ̀ ló ọba Solomoni á pè é gẹ́gẹ́ bí olúwa ẹ̀sùn kó wá sọ̀rọ̀ Ọlọ́run fún wa tí bá ti sọ̀rọ̀ Ọlọ́run mi tán mi tó dúró mọ́ mo wọnú mọ́tò mọ́ lọ lé ní mi ò kí ṣe mo gbọ́ mọ yà o ò lè ṣàìdé rí ọba Solomoni lẹ́ni wuyẹ̀ àwa kì í wojú eré anybody mi ò fẹ́ mọ èèyàn I don't know who you be ọba Solomoni ò kì í wojú eré ènìyàn o mi ò fẹ́ mọ bó ṣe tó o tí òde bá pa wá pọ̀ bóyá wọ́n invite ẹ síbẹ̀ wọ́n invite mi síbẹ̀ tí bá rí ẹ mo lè dọ̀bálẹ̀ kí ẹ o kò sẹ́ni tẹ́mi ò lè dọ̀bálẹ̀ kí o àbí kò yé yín torí àpọ́nlé lára fẹ́ ṣùgbọ́n o ò pè mí o ní ìwọ ni celebrity tó lágbára jù lágbàáyé wọ́n ní ó ń bọ̀ lẹ́gbẹ̀ẹ́ lè kó bá ṣe party mi ò wá bẹ̀ o tó bá yẹ pé celebrity ìwọ ló lágbára jù lágbàáyé tó bá fẹ́ wá sẹ́gbẹ̀ẹ́ lè mi ó fà ṣe nǹkan wàá pè mí lórí fóònù hello ọba Solomoni wọ́n dẹ̀ invite mi sádùúgbò ilé ní bó fà ṣe program kan o ẹ jọ ẹ wá yẹ mi sí bẹ̀ ẹ wá o máa lọ do you see the logic ṣùgbọ́n torí pé ìwọ ni celebrity àgbáyé èmi náà máa wá lọ sáàárín àwọn èèyàn wọn máa tèmi lọ tèmi bọ̀ àwọn máa tèmi náà tèmi lọ tèmi bọ̀ with my own personality according to the king of universe kò èèwọ̀ ni wọ́n ní Davido bọ̀ níbì kan o àbí Wizkid bọ̀ níbì kan o mọ̀ wá lọ lẹ́bẹ̀ẹ́kẹ̀ síbẹ̀ àwa ti kọjá gbogbo level yẹn àfi tí Davido bá pè mí pé ẹ ló ọba Solomoni ẹ jọ̀ọ́ mò ń bọ̀ ládùúgbò yín o ẹ jọ̀ọ́ o mo fẹ́ kẹ́ wá yẹ mí sí bẹ̀ o mò ń bọ̀ ń bẹ̀ o mo dẹ̀ fẹ́ kẹ́ yọjú sí mi bẹ̀ mo lè lọ. I don't want to know who you be gbogbo nǹkan tó bá ń kó jẹ́ wo jẹsẹ́lẹ̀ dáa ok
gbogbo òkìkí tó bá wùn kó ní wo ni sí ẹlẹ́dàá kò kan èmi ò bọ́ mi. Understand? Nǹkan tó bá pera láyé máa pè ẹ́, tó bá ṣe pọ́n ara ẹ lé láyé máa ṣe pọ́n ẹ lé. Mo ti wà ní ìgboro nsìn, mo ti wà ní ìgboro láti ń lo òkìkí bọ̀ láti 2021 láti ń lo òkìkí bọ̀. Ẹ dárúkọ ibì kan tí ẹ ti rí ọba Solomoni rí tí wọ́n invite mi síbẹ̀. Ẹ dárúkọ àárín àwọn celebrity tí ẹ ti rí ọba Solomoni tó lọ ń ṣe ọ̀làlẹ̀ àbí tó lọ ń wojú eré ènìyàn kiri. Èèwọ̀ ni. Ibi tó bá pe ọba Solomoni ló máa lọ. O ò dẹ̀ lè pè mí lọ́fẹ̀ẹ́ wá sanwó. Yes, no matter who you be. Àwọn celebrity kan ti wọ DM mi wá. Wọ́n message ni o. Wọ́n tap message. Hello ọba Solomoni, this is Lágbájá. Please call me back. Bí ajá ò bí ẹran o. Mi ò dá lóhùn, mi ò ní dá wọn lóhùn. My protocol, whether you be president, if you want to talk to me, wàá send the voice message. Èmi ò kàwé. Mi ò dẹ̀ kí n call. Mi ò kí n call èèyàn. Wà ìjọ tó bá wù ẹ́ tó bá rí wípé o ní ìdí mi dáadáa tó bá ká ẹ lára wà lo voice message. You need to follow my own protocol. My protocol is if you want to talk to Ọba Solomon, you will send voice message. Ìdí tó máa fi send voice message ni wípé tó bá di ọ̀la tó bá di ẹjọ́ màá lè rí nǹkan fi sọ wípé Lágbájá yìí báyìí ló ń invite mi sí báyìí voice ìyá wà tó bá sọ pé o lè send voice definitely ọwọ́ ẹ ò má. O lè invite me with call with typing. You need to do voice message. Hello ọba Solomoni, nǹkan báyìí mo fẹ́ kẹ́ bá mi ṣe fún mi, èlò ló fẹ́ gbà. Voice yẹn máa transfer sí fóònù ìyàwó mi, máa transfer sí fóònù ọmọ mi kan. Gbogbo ayé ti mọ̀ pé ọ̀dọ̀ ẹni mo lọ. I have protocol. O lè pè mí kó bá mi sọ anything, mi ò ní dá ẹ lóhùn. Gbogbo ẹni tẹ́ ń pè mí máa ń kọ̀ tí yín ọ̀fọ̀ ni. Àfẹ́ni tá bá ti mọ́ra ti pẹ́ ló lè pè mí. Ẹni tí tó bá fẹ́ bá mi sọ wá sọ sí voice message. Hello ọba Solomoni o, mo fẹ́ invite ẹ sí program kan ni o, níbi báyìí o, ṣé ẹ máa lè wá ìkòkò bàbá ìsásùn. Èmi náà máa dá voice yẹn padà fún ẹ. Tọ́rọ̀ wa bá ti wá wọ̀, a lè wá máa pera wa. Bóun kò jẹ́ àgbáyé celebrity, bó o send message láti sin lọ dọ̀la, mi ò ní dá ẹ lóhùn. Mo máa lo voice message ni evidence to prove. Àwa ọ̀kàwé bọ̀ ta ka ọpọlọ. Ẹlòmíì ó máa kọlù ó máa bá ẹ sọ dídírì. Sẹ́wọ̀n pé dídírì nǹkan tẹ́jọ́ ń sọ yẹn o ò rìkọ́dù ẹ̀. O ò ní rìkọ́dù ẹ̀ lọ́wọ́. Tó bá dọ̀là lòun ò mọ̀ ẹ́ rí. Á dènà yẹn. Àwa ti kẹ́kọ̀ọ́ láyé, àti kọ́gbọ́n láyé. Ẹni tó bá fẹ́ bá Ọba Solomoni sọ wá sọ sí díẹ̀, wá sọ sí WhatsApp. Bọ̀ tó bá yẹ pé ọ̀rọ̀ ara ẹ ló fẹ́ bá mi sọ, bóyá wo ní problem kan fẹ́ bá mi sọ, wà á kọ́ sọ pé hello Ọba Solomoni, nǹkan tó fẹ́ bá yín discuss yìí nǹkan ara mi ni, mi ò dẹ̀ fẹ́ sọ kó má lọ leak out. Okay, kó tó dìbò wa lè sọ fún wa kọ́kọ́ sá 100,000 náà. Protocol pọ̀, ọ̀nà tèmi gbà rówó pọ̀. Èmi create owó fún ara mi ni, wọn ò pín yín re kẹ́ máa san, tipátipá lè máa fi san. Ọ̀rọ̀ tó fẹ́ sọ yẹn kó tó dìbò wa sọ wà kọ́kọ́ sá 100k sákàǹtì mi. Màá ẹ̀sẹ̀ wá farabalẹ̀ gbọ́ ẹ, màá ẹ̀sẹ̀ wá pè é, mo fẹ́ gbọ́ ọ̀rọ̀ tó fẹ́ sọ. O ò lè san ká má pàdé mọ́.